Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my tàbí onípòsí òun náà ní Lizzy Anjorin ṣe fún àwọn ọmọ actress Ìyábọ̀ Òjó pẹ̀lú mama Esther Bodo, mama Aláṣàbí tiwa. Àdàbí onípòsí eléyìí ò jẹ́ àdàbí promax, kò ń ṣe àdàbí ọládàbí o, àdàbí onípòsí. Àdàbí onípòsí òun mà ní Lizzy Anjorin ṣe fún àwọn ọmọ actress o. Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó pẹ̀lú mama Esther Bodo, mama Aláṣàbí tiwa nìkan kan, mama Ìyáwálé mi tó gbà ski. Àwa mísì ẹ gangan, ìyá Tina o, ìyá Olúwabùnmi, mama Esther Bodo, wọ́n ní wọ́n ti ṣe àdàbí onípòsí. Lizzy wèrè Èkó, olè Ìdúmọ̀tà, àdàbí promax, àdàbí onípòsí, àdàbí wèrè làwa ti ṣe fún ẹ, ó máa bọ́ṣọ gbẹ̀yìn ni o lórí social media o. Ẹ̀yin tèmi lórí Keeping It Honest, mo kí gbogbo yín. Ayọ̀ mi kún, ayọ̀ tí gbogbo wa máa kún lọ́lá Ànábì Muhammadu, ọlá òjíṣẹ́ ńlá, lọ́lá inú oṣù táwa yìí, oṣù àpọ́nlé, oṣù ọjọ́ bí Ànábì tó ń ṣe káàkiri gbogbo Islamic country pátápátá, oṣù mọ́lúdínà bí láwa o. Ayọ̀ gbogbo wa máa kún. Wọ́n níṣẹ́ àdàbí promax fún wa, àdúrà Lizzy ò ní gbà lórí wa. Ẹni bá ru ẹrù jọ ṣé ká bẹ̀rẹ̀ látòrí Obanla. Ọpẹ́, ìjọ ọpẹ́, tó bá ń gbọ́ ijó ọpẹ́ dàré, ijó ọpẹ́ mi rèé. Obanla, ijó ọpẹ́ mi dà o, ijó ọpẹ́ mi rèé o. Bàbá wa gbà ọpẹ́, bàbá wa gbà ọpẹ́. Adébùwárí ń gbé gba ọpẹ́, bàbá wa gbà ọpẹ́. Màmá Sọ́ọ̀bù ṣe bẹ́ẹ̀ ń gba, ó ń dúpẹ́ ọpẹ́, bàbá wa ń gba ọpẹ́. Adébùwárí, èṣù ti kúrò nínú ayé rẹ̀, èṣù ti kúrò nínú ayé rẹ̀. Ọmọ ẹ̀mí, ìyá Sọ́ọ̀bù ṣe bẹ́ẹ̀. Darkness ti kúrò nínú ayé ẹ̀, darkness ti kúrò nínú ayé. Wá gbé gba ọpẹ́, wá gbé gba ọpẹ́. Elizabeth Obanla, ẹ wo Jésù nínú ayé rẹ̀, ká wo Jésù nínú ayé rẹ̀. Elizabeth Obanla, aya bàbá mi, bàbá mi, ẹkùn bàbá wọn. Wá wo Jésù nínú ayé rẹ̀, wá wo Jésù nínú ayé rẹ̀. Wá wo bọ́n ṣe ń gbó kiri, wá wo bọ́n ṣe ń gbó kiri. Àwọn Epago yín mi ká sunkún, Epago yín mi ká sunkún. Àwọn tí Epago yín mi ká worldwide sunkún, wọ́n Epago yín mi ká sunkún. Sunday omi ọyàn ò mọ̀ kan tó fẹ́ ṣe mọ́, Sunday omi ọyàn ò mọ̀ kan tó fẹ́ ṣe mọ́. Kò mọ̀ kan tó fẹ́ ṣe mọ́, mi ò gbọ́. Omi ọyàn ò mọ̀ kan tó fẹ́ ṣe mọ́. Tó bá ti jorí ẹja, tó bá ti jorí ẹja. Ẹja Lizzy ò ṣe jẹ, ẹja Lizzy ò ṣe jẹ. Wàhálà ti wà. Ẹja Lizzy ò ṣe jẹ, ẹja Lizzy ò ṣe jẹ. Tó bá ti jorí ẹja, tó bá ti jorí ẹja. Ẹjọ́, tó bá ti jorí ẹja, tó bá ti jorí ẹja. Kọ́tọ̀kọ́tọ̀ ló máa sọ, kọ́tọ̀kọ́tọ̀ ló máa sọ.
ò ní mọ̀ bóyá kò lọ síwájú, ò ní mọ̀ bóyá kò lọ síwájú. Rachel Ayọ́lá, àwa mọ̀ ohun tá a wà ń ṣe, àwa mọ̀ ohun tá a wà ń ṣe. Ẹ pagbo Yínká kò mọ̀ nǹkan tó ń ṣe mọ́ o, ẹ pagbo Yínká kò mọ̀ nǹkan tó ń ṣe mọ́ o. Kò mọ̀ bóyá kó bọ́ Máyọ̀wá lọ ni, kò mọ̀ bóyá kó bá Lizzy lọ mọ́ ni o. Ẹ pagbo Yínká, orí ẹ ti burú, orí ẹ pagbo Yínká ti burú. Sójà, ó mọ nǹkan tó fẹ́ ṣe mọ́, ó mọ nǹkan tó fẹ́ ṣe mọ́. Ìjà tó wà lẹ́yìn ò lè parí ẹ o, ò lè parí ẹ o. Ẹ pagbo Yínká sójà, ò lè parí ẹ mọ́, ò lè parí ìjà yìí mọ́. Sójà olórí marine, olórí marine, mi ò gbọ́, olórí marine. Ẹ pagbo Yínká, olórí marine, olórí marine. Ó ti jẹjà lọ́dọ̀ Lizzy, ó ti jẹjà lọ́dọ̀ Lizzy. Wàláì, kétékété lórí, kétékété lórí. Ẹ sọ fún mi ọyàn. Wàláì, kétékété ló ti rí, kétékété ló ti rí. Wàláì, Lizzy ti sìn ẹ̀ sábẹ́, Lizzy ti gbé ẹ̀ sábẹ́. Bóyá lo mọ̀ nǹkan tó fi ṣẹja fún ẹ, bóyá lo mọ̀ nǹkan tó fi ṣẹja fún ẹ. Wàláì, ó nídìí ètùtù àgbà, ó nídìí ètùtù àgbà. Omi ọyàn, ó nídìí ètùtù àgbà, ó nídìí ètùtù àgbà. Ẹ pagbo Yínká worldwide, ẹ pagbo Yínká worldwide o. Sójà, èwo ló ń gbá bẹ́ẹ̀? Sójà. Mo kí special adviser tiwa, mo kí special adviser tiwa. Tọ́lání, ǹjẹ́ o ti gbọ́, ǹjẹ́ o ti gbọ́? Tọ́lání, ṣé o ti gbọ́? Àní ṣé o ti gbọ́? Wọ́n là dàbí ipò epo síná ṣe fún wọn, dàbí ipò síná ṣe fún náà ṣe fún Àyàbọ̀ Òjó, náà ṣe fún Màmá Wálé. Ìyá mi Àníkẹ́ Adé, ìyá mi Àníkẹ́ Adé. Ẹ káàbọ̀, ìyá mi Àníkẹ́ Adé. Ẹ káàbọ̀, ìyá mi, ìyá wa Àníkẹ́ Adé. Ẹ mú jókòó kẹjókòó, ẹ mú jókòó kẹjókòó. Ẹ mú jókòó. Dúró, má ti sọ̀rọ̀ jù, má ti sọ̀rọ̀ jù gbé. Má ti sọ̀rọ̀ jù, Bísí dúró, Bísí dúró, Bísí dúró. Tọ́lání wòran. Wọ́n ní àdàbí onípósí náà ṣe fún àdàbí onípósí ni Lizzy Anjorin ṣe fún àwọn ọmọ actress Ìyábọ̀ Òjó pẹ̀lú màmá Esther Boy Ìyá Wálé Tèmi. Ẹ fẹ́ gbọ́ bí a Bísí gbóhùn sókè, báwo ló yẹ ṣe? Bísí gbó. méjì tí olórí burúkú fi jàbí aláyé bàjẹ́ tí ò ní òun ló gbé débi tó wà yìí, kò dẹ̀ tí rí nǹkan kan nú ayé, kò sí yẹ̀yìn sí. Ẹ máa wo bó ṣe máa rí lórí social media, kò tí rí ní tí. Òkè ráyè ó sì ní wákàtí ìkejì. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣẹ̀ lálàkọ́kọ́, ó ti jẹ́ ká ẹ mọ̀ yìí pé unforgiveness is a what? Is a bad thing. Mo sọ fún nígbà yẹn kò gbọ́ ni, ta ló gbọ́ ni sí mi lẹ́nu ni. Àdàbí ibi tí mo ti mọ̀ pé àdàbí onípósí ọmọ àlè tó ti ṣe àdàbí tí fún Dáramọ́láwá yìí mọ̀ àti àìgbọ́n ẹ̀, ibẹ̀ mo ti mọ̀ pé failure ni ẹ kò gbọ́ràn nígbà tó máa ṣe àdàbí fún ọmọ yẹn, nígbà tó wá da fún ọmọ yẹn. mo wo ṣó Ẹ̀pàgbó Yínká, mo kàn wo díẹ̀, mo kàn já sínú ṣó yẹn. Ẹ̀pàgbó Yínká ṣó wà ókè ṣá. Ẹ̀pàgbó Yínká yé lọ máa jẹun lé onílé o, torí kan táwa jẹ tí kò wò jẹ wà lè lọ jẹun lé onílé o. ṣùgbọ́n ìwọ ẹ̀mí ò tí gbé o tí jẹun síkùn Ẹ̀pàgbó Yínká. Ó bó ṣe ń ṣe wọ ọmọkùnrin tó lè dúró táyé ọkùnrin kó ṣe bí ọkùnrin. Ìjà obìnrin tó lọ lọ́wọ́ yìí nìtì, èwo ló fẹ́ ṣe ń bẹ̀ nìtì, wàá rí pé ò lẹ́nu bẹ̀ o. Mo ń bọ̀, ẹ ká kọ́kọ́ gbọ́ Bísí ná. Pé o gbọ́n tí o bá wà nílé ayé yìí, ẹ jẹ́ sọ kíní kan fún yín tó lè ṣe ìkà fún yàn. Lọ́jọ́ àlè wa ó ti. Máa sọ fún yín lórí social media nǹkan tí máa ń sọ. Rótìmí ń wò mí sálẹ̀ wọn ṣàní Rótìmí. Ṣé kò yẹ yín sí? Rótìmí. Ìwọ gangan
tó bá gbé ojú ẹ wá. òun ló invite mi sórí tí Obanla lọ. ìjẹ́ gangan ló gbé ojú ẹ wá ó ṣeé ṣe ká dàbí ẹ máwọn ọmọ yẹn ṣé kò yẹ yín sí bọ̀ nítorí pé ìyá ẹ̀ o rí ibi tí ìyá ẹ̀ tó ti gbé ọmọ ẹ̀ ṣe pé ibi tí ìyá ẹ̀ gangan ìyá tó bí Priscilla àti ẹ̀gbọ́n ẹ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ni ọkùnrin yẹn níbi tí ìyá ẹ̀ gangan tó ti fi ojú ara ẹ̀ báyìí àti orúkọ ara ẹ̀ tó ti gbé ọmọ ẹ̀ ṣe pé àdàbí ẹ̀ would never work kò ní work. ẹ̀yin láti ní ẹ̀rí èèyàn tó bá fẹ́ ṣe oògùn tó ti yẹ yín sí tèmi yé mi ṣé kò yẹ yín bọ́ kò lè yé ẹ̀yin ní ìdẹ́fẹ́ kó yé yín because ó máa fara hàn ó ti yẹ yín sí o ní láti ní ẹ̀rí tó ṣe ibi fún èèyàn tó ṣe ibi fún èèyàn o ní láti ní ẹ̀rí tó dájú àmì o nítorí pé o ò mọ ẹni tó fẹ́ ṣe ibi fún yẹn o ò mọ ọkọ tó fi ń wẹ̀ o mọ ọkọ tó ń gbé mu bẹ́ẹ̀ ni ṣé kò yẹ yín sí o ò mọ ọkọ tó fi ń wẹ̀ o mọ ọkọ tó ń gbé mu kò kí ń gbọ́ hàn ṣé kò yẹ yín kò sẹ́ni tó lè bá sọ kò kí ń gbọ́ mo lè sọ fún nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ bullshit lọ́kọ́ ṣe show láàrin 24 hours ó ṣe show 10 fún mi gbogbo yóò fọ́ lójú ojú ní òdùn yìí ojú òdùn yìí kò sí aláyẹ anybody tó lè ṣe wú ẹ̀ mo tún sọ lórí social media tó máa ṣe show 10 fún mi tó máa go score free but nítorí pé kínkínní ìfẹ́ kínkínní tí mo ní sí alájà ẹ̀ ìfẹ́ tí mo ní sí alájà ẹ̀ ìfẹ́ yẹn mo fi wò pé jẹ́ gbójú ẹ lọ sí agbójú mo gbójú mi kúrò bẹ́ẹ̀ kí ni Lizzy ní tí èmi kìíní burúkú ti máa wò yí bóyá mo fẹ́ jẹ nínú ọlá ẹ̀ ọlá olórí burúkú ọlá tó jẹ́ pé nínú ilé ẹ̀ gangan àríkẹ́ tó ń bẹ ṣe lọ́tún tó ń bẹ ṣe lọ́sì tálákà ni títí kan ìrún ẹ̀ wọ́n tálákà ni báwo wá ni tèmi ṣe máa jẹ́ tèmi máa dolówó lẹ́gbẹ̀ẹ́ kí ló ní nothing tó bá ti lè ti mú ẹ tó sọ pé olówó ni ẹ tó yẹ pé gbogbo àwọn tó ń bẹ rìn tó ń bẹ jí nothing ni Esabod lè wò yẹn ẹ mọ̀ pé Esabod kò láìkì mọ́mí Obanla Esabod ò láìkì Lizzy ṣé ti yẹ yín sí Esabod ò láìkì mọ́mí Adébímpé ṣé kò yẹ yín sí ṣó yẹ kí Lizzy ṣó tí Esabod ṣe nígbà tí mọ́mí Obanla polówó ẹ má gbọ́ ọ ṣó yẹ kí Lizzy kó gbé ṣó yẹn kó analyse ẹ̀ àwọn pípù yìí àwọn ló dìde once upon a time tóòtọ́ ó ṣe bọ́ ṣe rí ó ti yẹ yín sí ìgbà tó yá Ọlọ́run ṣe ẹjọ́ di ikọ̀ náà ò ní right ṣùgbọ́n tẹ bá sọ ṣé bí mọ́mí Obanla ṣe wà ó máa nínú burúkú fún ẹ ó máa ronú burúkú fún ẹ ó máa bọ ọjẹ jẹ kò lè bọ ọjẹ jẹ kò ní jẹ́ Esabod ló máa wá sí orí social media láti wá sọ fún ìwọ pé mọ́mí Obanla bẹ jẹjẹ tí ìwọ wá ní analyse ẹ kò ní jẹ́ Esabod orí ò pé àìní tó o ti ṣe àdàbí fún tó o ti gbé sínú pósí Ọlọ́run nìkan ló lè rọra ẹ̀mí ẹ̀ Ọlọ́run nìkan ló lè rọra ẹ̀mí Esabod ẹni tó ti ṣe àdàtí fún tó ti gbé sínú pósí ó wá bọ́ síta sórí social media ẹni tó sọ yí pé ẹnikẹ́ni tó bá ti ṣe àdàbí fún ẹnikẹ́ni ò gbọdọ̀ súnmọ́ ẹni. ẹ ti gbọ́ ìyá wa lèmi kọ́ mo ń ṣe ẹ́ o Esabod èmi kọ́ mo kó bá ẹ o wọ́n ní àdàbí onípòsí náà ṣe fún ẹ Esabod ń bolójú ẹ wà èèyàn mewé ẹ pé Esabod o somebody call to check on Esabod àdàbí onípòsí wọ́n ti pààyàn lórí Facebook yìí o Lizzy apààyàn olè dùmọ̀tà apààyàn Tókunbọ̀ anú Tókunbọ̀ náà ń ṣe mí o àdàbí onípòsí ìyá wálé ọwọ́ tó wà yọ Ọlọ́run ló lẹ̀ mí o ẹjẹ́ àgbọ́ díẹ̀ sí. wọ́n bọ́ síta ó wá sọ̀rọ̀ mọ́ mi Obanla tẹ́jọ́ jẹ́ 5 and
6. Ẹni tó ń pè ní godmother. Kò ní yé alájà ẹ̀. Yóò àmì. Fún ìyá ẹ̀ máa ṣe. Àmì. Owó bọ́ síta. Owó sọ̀rọ̀ mi Obanla kó bọ̀ jẹ́jẹ́. Ẹni tó mọ̀ pé kò ní pẹ́ kú. Ẹni tó mọ̀ fún ara ẹ̀ pé kò ní pẹ́ kú. Ẹni rẹ̀ wá bọ́ síta. The same person tó mọ̀ yìí pé o ti ṣe ògùn. O ti ṣe pa. O ti ṣe ilé ayé ẹ̀ bàjẹ́. Tí o bá múra sọ́rọ̀ ara ẹ̀, Ọlọ́run má jẹ́ kọ́kọ́ ara ẹ̀ fi lé lórí. Ẹni tó mọ̀ bẹ́ẹ̀, ó wá gbé social media, ó wá sórí social media, ó wá ń sọ fún ẹ pé mo mi Obanla bọ̀ jẹ́jẹ́. It's uncalled for ìgbà tí mo sọ fún ẹ pé ṣó tó ṣe. Wọ́n ṣe wẹ̀. Ó jẹ́ kó yé mi. Ṣé kò yẹ? Bọ̀ ó yẹ mo ní sọ̀rọ̀ torí mi ní dákun sí. Kò yé ìyá ẹ̀. Mo ní sọ̀rọ̀ mo ní dákun sí. It's uncalled for fún ìyá alájà ẹ̀ láti wá sí orí social media láti wá analyze the show ẹ̀ sábọ̀. It's uncalled for. Kò yé ìyá ẹ̀. It's uncalled for. Gbọ́ nǹkan tó sọ ní àná. Gbọ́ nǹkan tó sọ ní àná. Ó ṣeé ṣe kẹ́ni yẹn tó ṣe ṣòfin kó má ti gbọ́ bọ̀ kò ní gbọ́n bíbá. Epago yín mi ká. Epago yín mi ká. Alábòsí ni ọkùnrin ni wọ́. Epago yín mi ká tó ní mo ti rẹ̀ bó wà bíbá. Sójà. Alábòsí ni ẹ. Ó wà lórí platform bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń bu Obanla. Sójà. Sójà. Lórí platform wọ́n dẹ̀ ń bu Obanla níbẹ̀ yẹn. Ò lè rárá o. Sójà ò lè rárá o. Ìwọ ń pampa Lizzy. Wọ́n dẹ̀ ń bu Obanla lórí platform ẹ̀. Àgbàyà ni ẹ o. Sójà. Àgbàyà ni ẹ. Àgbàyà ni ẹ. Mo ṣe ń bọ̀. Mo ń bọ̀ abẹ́. Èyí tí mo look after Anna fẹ́ máa look after me. Anna ni I'm just looking after you. I'm checking on you. Ẹ má gbọ́ tó sọ o. Lára ṣó tó sọ mi ní gbé síta ọmọ rí sí wa. Mi ní gba gbogbo ẹ̀jẹ̀. Má gbọ́ ṣó lórí búkú tó sọ. Má gbọ́. Ojú òun pé tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n ń tajà gidi. Oyè ìyá ẹ̀ láti 2019 àbí láti 2020 àbí láti 2021 òun ni ẹ sábò ti ń jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ọjà burúkú ló ń ta. Kò yé ìyá ẹ̀ òun ni ẹ sábò ti jẹ́ kó mọ̀ yìí pé ọjà burúkú ni olórí burúkú ẹ̀ ń tà. So ta ló ní ṣerú ẹ̀ fún? Makọ̀makọ̀ ni ibi bàlá máa wà máa rẹ́rìn ni àgàgà ewé mi báyìí máa rẹ́rìn. Mama dé dúpẹ́ yìí nọ́mbà rí o. Ẹ̀yin tẹ́ ti balẹ̀ ayé ẹ̀jẹ̀ tẹ́ ṣe wà lórí social media pẹ̀lú ẹ̀. Ẹ lọ gbáradì. Ó ti yẹyin. Ó máa kàn yín kò tí ì yá. Wàláì. Ṣé kò yẹ yín sí? Forgiveness is a sin. Lizzy náà pè ó lè jùmọ̀ dà. Ẹ máa gbọ́ wòṣì tó sọ. Ẹ máa gbọ́. Ìyá à ń gbọ́. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́ lórí burúkú. Ó ní pé tóun bá ta ní tó wà pẹ̀lú ẹ tó máa jealous pé òun ṣe project olórí burúkú wo ló ń ṣe. Baranda ló ń ṣe. Àwọn baranda tó ń ṣe. Baranda ní. Project olórí burúkú wo ló ń ṣe. Ṣé wọ́n ló nílẹ̀ tó. Ọmọ àlè ní Lizzy o. Ayé Lizzy ti bàjẹ́ pẹ̀lú rọ́. Ó ṣe ṣòkan lánàá. Ó lọ fi sáìtì fi kan o. Mo dẹ̀ ń wò pé wèrè níjẹ́ yìí. Ó lọ fi sáìtì kan wò lánàá. Mo kọ pé olórí burúkú ẹ. Wàá rí bó ṣe ń sọ̀rọ̀ gan-an tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kan wọ́n mọ̀ pé Baranda ló wá ṣe ń bẹ̀rẹ̀. Tó bá pẹ́ project ẹ̀ ní project yẹn àwọn question tó ń béèrè ó ní láti máa béèrè. Ó yẹ kó máa deliver fún wa online ni. Bò ń question tó wà ń bẹ̀. Ó rí pé Baranda nìyẹn. Wàhálà ẹni tó bá gbọ́n làwẹ̀ máa ń gbò. Ẹni tó bá gbọ́n. If you still believe pé wèrè yìí ó ń talẹ̀ àbò ní property kan tó ń tà. You are on your own. Babalá olè motherfucker Baranda ló ń ṣe kiri. Tó ní pé òun ga nínú ayé.
Alujonu. Ọpọlọ ti gan o. Ta ló pè mí? Ó ń wá mi lámẹ́. Mo ń bọ̀. Ẹ lóyèyè. Ẹ lóyèyè. Yeah. Ṣé kí gbé sí speaker? Momo. No, okay. Exactly. I watched it today. Ni mo ṣe mo wá rẹ̀ mo olórí burúkú ni kẹ́ yo. Official site. I'm listening to you. Let me put it on speaker. Yeah, because I didn't know both of us were thinking about the same thing. You're on speaker now. Go ahead. Only official site. Right? She was showing everybody where they had blocks molded on the floor. Right? Ó wá ṣe bẹ̀rẹ̀ chat, ó wá ń béèrè lọ́wọ́ ìwọ ló ní site, ìwọ ló manage site. Thank you. Ó wá ń béèrè lọ́wọ́ man kan bẹ̀. Ṣé òun lè jókòó síbi? DKY, you have a business, I have a business. Kí má béèrè lọ́wọ́ àwọn tó ń bá mi ṣiṣẹ́ tí wọ́n content sórí site. Olórí burúkú ni Easter mo tún máa sọ èyí tẹ́ ẹ support baby ìyá lórí burúkú ni. Come on, man. Come on. What the heck is this girl talking about? It was so obvious for the intelligent one to know pé òun kọ́ ló ní ó wá lọ mú kọ́nà kan bẹ̀ ó lọ pa síbẹ̀, you know. Ìwọ ló ní site, ìwọ ló manage site, ìwọ ló talẹ̀ fún àwọn client ẹ̀. Ẹ̀dẹ̀gbà wọn labourers tó máa ṣiṣẹ́, ẹ̀gbà wọn tó máa ṣiṣẹ́ fún yín. Ó wá débẹ̀, wọn ní madam ẹ káàbọ̀, ọ̀gá ẹ káàbọ̀, ìyàwó ọ̀gá wa ẹ káàbọ̀. You understand? Ó wá ń béèrè pé ṣé mo lè jókòó síbí? Ẹ jọ̀ọ́. I'm like, girl, go sit your butt down with someone. Yeah. Oh, another thing that she was doing that she did again that it make me laugh was that she claimed that anybody. When she came online, was it today or yesterday? Or today, no, I want to meet her. Mungbo, MOB da. Aburo mi da. This and that. Mo kàn pé I don't know what this and to do alone. Who are these people that you are calling that your own people? You know what is going to be the most funniest part of it? Right. Is when she comes for Nosa de Binkwe. Oh my God, it's going to be so funny. Because she's not going to get help. So she will not get help from my side. I can tell you that now. No, we're just going to enjoy it. I don't care. And she already made it clear as what she said today. She was like, well, know this. If it says nobody unforgiving, they are once an enemy before. You told them from how many years ago? She don't forgive. Yeah. The bulk of the damage initially came from Nosa Edibinku. Let's be factual about it. Tulani, do you notice that? You see what I mean? Yeah, I get it. So, yeah. At the end of the day, if she comes for her, like I always would say to you, I'm going to take Lizzie's side on that. Sorry. Bye. What I wanted to say is that I come to think about it today. Because if people really listen to this game, you need help. She's not normal. She is not normal. And I was thinking, I'm like, DKY, well, Ọlọ́run, thank you, pé wà lẹ́yìn mi o. Like from day one, before everybody tó bá sọ pé wọ́n jápa èmi ni ìyá Wálé gbogbo wọn yẹn. I was the first person that left this lady. Like I could not support her mission. What took BC for these 5 years? And for this so-called soldier, then it was any to lórúkọ, and then you went back to it again to become Eru. Or it won't enslave any. Like, is this guy really a man enough to really see it? And plus, who want to pass to the lady to want to jump up that again?
Níbo ni ọpọlọ wọn wà? Ṣé Ogun Lizzy mú gbogbo wọn ni? So if Lizzy started ridicule all of you today, Ọlọ́run kò yẹ kí o pity yín rárá. Even this Ade Buhari that we are talking today, this Ade Buhari, she has this ọmọ burúkú ọmọ olè Dúmọ̀tà. She has once threatened, not only threatened, papa, or let me use the word threaten. She has used the police or arrest threatening Obanla, that Obanla went to court, went to police station. And now, I don't want to say she was arrested or not, but she was present at the police station. And of course, putting it this way, she left the police station that day because she was being threatened by this Lizzy, Pẹ̀lú Orieja. And they turn around. They now make her a daughter. Pé ọmọ mi ni Àkànkẹ́. Àkànkẹ́ bá ló tún fojú wọn gbolẹ̀ yìí. Are people not really seeing? Are people blindfolding or their eyes is blind? The same Àkànkẹ́ wọn ló fojú wọn gbolẹ̀. And she wants to remind us that they are once an enemy before. Ademipe, that is how you're going to be reminded of. If anybody see DKY, but DKY ń bú àgbàlagbà, DKY ò ní respect. Wọ́n ti ní ogun àsọtẹ́lẹ̀ ni, wọ́n ní kí n parọ́. Ẹ lè pa mí kò tí ò lè fi mí ṣe o. Ogun àsọtẹ́lẹ̀ ni kí n parọ́. Lizzy máa tọ́jú yín bolẹ̀. Ọdẹ máa kó máa yé gbogbo yín pé you are once enemy. You are one. And now, the only thing I can think of all of you ni pé Ogun Lizzy really ń ṣiṣẹ́ lára gbogbo yín. Ìwọ tó bá ti bú Lizzy rí, tí wàá tó lọ fẹ́ni gbolẹ̀ lọ́dún ẹ̀. Tẹ́ ń pè lọ́mọ yín, àbúrò yín, èèyàn yín, ẹ̀ ń jà fún. Ogun ẹ̀ ló ń ṣiṣẹ́ lára yín. Orí tẹwọ́ gbàbọ̀dé ni. Orí yín gbàbọ̀dé ni. Because torí yóò bá gbàbọ̀dé, ẹnu tẹ́tí fi kọ́, tẹ́tí fi ẹnu tí gbìn tó ti fi halẹ̀. Ẹnu náà lẹ́tí wa lọ ń gbé lẹ́nu. Tẹ́tí mọ̀ pé kò sọ ẹni àpọ́nlé. Ẹ̀yà gbọ́ bí sínú mò ń bọ̀. Ìwà láyé bàjẹ́ níbọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Ṣé kò yé yín sí? Ẹ má bínú. Ọ̀ṣì ọ̀rọ̀ tó sọ lánàá, òṣì orí burúkú ọ̀rọ̀ tó sọ. Ṣé ìwọ ló nílẹ̀ náà? Ìwọ kọ́ ló nílẹ̀ náà. Bàràǹdà ló ń ṣe. Confirm. Kò yé ya. Ìwọ ló máa kọ́kọ́ ta ilẹ̀ lórí social media. Confirm. Bàràǹdà ní ẹ̀ náà. Jẹ́ ká yé mọ̀ pé bàràǹdà ló ń ṣe. Ìwọ kọ́ ló ní náà. Bàràǹdà ló ń ṣe. Ṣé kò yé ya? Bàràǹdà ní iṣẹ́ tó ń ṣe. Kò yé ya. Ìwọ kọ́ ló ní. Tó bá ní iṣẹ́ lọ́wọ́, ṣé kò yé ya? O ò ní wá sórí social media kó máa ké lójoojúmọ́. Meanwhile, from àwọn source tó dá tó gbaski, èmi gbọ́ pé àwọn ilẹ̀kùn tó tẹ̀lé sọ pé òun claim pé òun ní Lẹ́kì yẹn. Bàbá tó wàjà ní Ọ̀yọ́ ìmà ló nílẹ̀. Àwọn ọmọ bàbá yẹn wọ́n dẹ̀ ń yọ lẹ́nu o. Tó bá dún pẹ́rẹ́ tó dún pa ojú ẹ̀ máa rí wàhálà ni o. Torí wọn náà mọ bàbá wọn ti gbalẹ̀ wọn lọ́wọ́ ẹ̀. Ọmọdùnú Àdìkẹ́ lóde ẹ̀, how are you? Ẹ máa gbọ́. Gbogbo oògùn tó ń ṣe láti ilẹ̀ everything ṣé o mọ nǹkan tó ṣe? O mọ nǹkan tó ṣe. Má gbọ́ ọ̀rọ̀ ẹnu wèrè. Ẹ máa gbọ́. Tó dẹ̀ jẹ́ pé ìwọ gangan ló ń ṣorí burúkú lórí social media. Tó máa ń wá olórí burúkú ẹ̀dá pẹ̀lú gbogbo oògùn tó ṣe. Àwọn tó gbé sínú pósí, àwọn tó yẹ kó o ti sin wọ́n láì burú. Tó yẹ kó o ti sin wọ́n tí èmi àti ẹ̀ mọ̀. We need to be frackout to Ìyáwálé. I'm worried about Ìyáwálé.
let's be honest. I am worried about Iyawale. Esabod o. A sọ pé a fẹ́ máa gbọ́ o. Iyawale, ẹ̀rù ń bà mí o. Àyà mi ń já. Mọ́mì mi Adéyínká Badmus. Ìyá mi Adéyínká Badmus. Yèyé DKY ẹ̀ka lẹ́mà o. Ó máa tó ọjọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà. Mo rí inú mi dẹ̀ dùn. Bẹ́ẹ̀ ni pé mo ti rówó ní ṣá. Ṣàlàáfíà lẹ́wà mọ́mì. Àtijọ́ ìdákọ́rọ̀ ọkọ̀ mi tí wà lọ́dọ̀ ìpín máa pè é. Mo kọ̀ wá occupy ni. Ṣàlàáfíà lẹ́wà. Ṣó tuntun ti mú ládùúgbò yín? Ṣó tuntun ti mú ládùúgbò yín? Give me 1 second. Only kankan mo wan be by mo ń bọ̀. Where is it? There's something I'm looking for over here. You know what? Let me just go to my. Now this is. Give me 1 second. Mo post the photo Esabod kan tí mo fi kí Esabod lánàá pé. Wishing a speedy recovery. Where is that picture? What picture is it by? I bet somebody to flag. Somebody to man report to me. Now this picture right here. This is the picture of Esabod. My flag. Esabod my flag me. Iyawale don't flag me. Don't flag me. Do you guys see Esabod how sharp, how she look? Like I believe I can fly. Iyawale, I believe I can fly. I believe I can touch the sky. Iyawale, she can show you my flag. My report to me, Iyawale. Now, this Iyawale now, this is what she looked like yesterday. What Iyawale looked like today, I don't want to show it because I don't like it. And I'm worried. My worry is, do we know what Lizzie she has done to Esabod? Wọ́n ní àdàbí onípòsí Esabod bóde kó wá sọ̀rọ̀. Let us know that when you are alive. All those updates and recording. It's not good enough. Esabod, come out. Let's see you. Let's see you. Let's see you to see that you are doing just okay. Àdàbí Lizzie, àdàbí onípòsí kò tí kọlù ẹ́ o. Esabod, jẹ́ ká mọ̀ pé àdàbí onípò tí ò ti kọlù èdè mò ń gbọ́ lẹ́nu bí sí i ó ń bà mí lẹ́rù o. Òkè mò ń gbọ́ lọ. Ó ti sí wọn láì tí ìkú tó ṣì wà láyé tó dẹ̀ ti gbé wọn sínú pósí. Wọ́n máa sọ̀rọ̀ olórí burúkú ẹ̀ máa wá máa ṣe analysis show tó máa ṣe. Fún àwọn tó ń support ẹ wọ́n máa analysis show tó máa ṣe. Ibẹ̀ ló máa ti mọ̀ pé ó ti jẹ èèwọ̀. Ó ti jẹ èèwọ̀. Ó mọ̀ pé ó ti jẹ èèwọ̀. Of course. Ó ń jẹ èèwọ̀ díẹ̀díẹ̀. Ó ń jẹ díẹ̀díẹ̀. Olórí burúkú ò mọ̀ pé ó ti jẹ èèwọ̀. Onídàá fún ìyá alájà ẹ̀. Ìjọ tó ti gbéná kojú mi ìjọ yẹn láyé ẹ ti bàjẹ́. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Òun mo ṣe wá celebrate Priscilla. Mo sọ fún ẹ. Mo ní pé ká dúró de ìjọ tí Ìyábọ̀ Òjó. Ìjọ tó bá fi orúkọ ẹ̀ comment láti gbé àwọn ọmọ ẹ̀ ṣépè. Ìjọ yẹn ni ká dúró de ká tó ṣe àdàbí. Ṣùgbọ́n o gbọ́ràn. Tó ń gbọ́ràn. O gbọ́. Nítorí pé tèmi yé mi. Mo mọ nǹkan tí mò ń sọ. Nítorí pé kàkà kí àdàbí yẹn kó ṣe ìgbésí ayé ọmọ yẹn ṣàkàṣàkà. Ire ló máa já sí. Ó máa já sí ire. Ó máa já sí ire. Ìwọ náà wò gbogbo nǹkan tó ṣe. Ìwọ náà wò nígbà tí o ṣe àdàbí débi pé wọn ò ní ríbi fẹ́ Priscilla nílé ayé yìí. Nígbà tá a máa gbọ́ tí Priscilla lọ́mọkọ wá billionaire. Ó wá ní kí n má celebrate wọn nǹkan bẹ́ẹ̀. Lẹ́yìn tí mo sọ fún ẹ pé kó má gbà. O gbọ́ràn jẹ́ kí Ìyábọ̀ fún ara. Nígbà tó sọ yí pé ọmọ tó bí Ìyábọ̀ gbé sórí Gistlover. Ó ṣe èpè fún ọmọ yẹn. Okay? Níwájú àdàbí àmẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí. Èmi kò lè sọ pé Ìyábọ̀ ló jẹ́.
ṣó ti yẹn sìn a lè máa sọ gbogbo bullshit yẹn lórí social media bó a lè sọ bẹ́ẹ̀ níwájú Àdàbí a ní lè sọ pé Ìyábọ̀ Òjó ni gist lover why tí o ṣe máa gbé àwọn ọmọ ẹ̀ why tó ṣe máa gbé àwọn ọmọ ẹ̀ o wá rí pé burúkú tó fẹ́ fún àwọn ọmọ yẹn oh my god o wá rí pé burúkú tó fẹ́ fún àwọn ọmọ yẹn wọ́n ni àbí wọ́n ni. Now, one of the statements Lizzy make lórí issue ẹ̀ because Lizzy mo ṣe ń bọ̀ lórí issue ẹ̀ o. Òun discredit show tí Bísí ń ṣe. And for me, even Bísí, she's not bringing a lot. She has brought something out, some evidence to debunk our eroticism, and of course she has displayed some of the messages. But I think there are other things that people were expecting Bísí to display, which she have not, displayed them yet. However, àwọn ọ̀rọ̀ tó ń sọ, she's exposing Lizzy. I think people need to really pay attention. Pay attention to Bísí messages rather than paying attention to antecedent Bísí. Mo jẹ́ rí pé kò tọ́ àwọn Epago yìí mi ká tí wọ́n promote lórí platform ẹ̀ nìyẹn. Because our supporter Lizzy ni wọ́n. Wọ́n ti mọ Bísí sóní irọ́. Ẹni tó bá gbára lé Bísí, on their own náà wà. Irọ́ Bísí pọ̀. Èmi ò disagree. But you have to listen to Bísí messages. Could be one of the reasons, or probably the reason why Bísí she's not bringing a lot of this thing out, because òun àti Lizzy not just ṣe evil àti òun àti Lizzy ni wọ́n jọ perform all this evil acts. So Bísí established fact sílẹ̀. I'm sure she will be guilty and admit some of those things that she did wrongly. Excuse to mama make ó kù sí lọ́wọ́. But this is what I want to pass to you all. Forget about we can always ignore the antecedent or pé Bísí parọ́ rí gbogbo wọn lórí speaker orí Facebook ló ń parọ́. Òṣòlò tọkùn òpàrọ̀ ló pọ̀ jù ní gbogbo wọn speaker òpàrọ̀ pátápátá ló pọ̀ jù náà tó wà lórí Facebook yìí tí wọ́n náà wọ́n sọ̀rọ̀. But if people really pay attention to what Bísí she's saying, Lizzy ò lè defend her, kò debunk her. And Lizzy saying on the platform pé Bísí ò gbé anything síta. Bísí ò gbé anything síta. Àwọn tó ti gbé síta ńkọ́? Ọ̀ ìgbà tó bá gbé síta ńkọ́? Ṣé bó ṣe máa fẹnu bàjẹ́ sí náà lélẹ̀? Tí Bísí bá ń parọ́ tó bá make one up, you can easily tell. I'm sure some of us have knew this about Lizzy. Some people probably just finding out. Our message ọ̀rọ̀ tó ń sọ yìí. Nigeria government need to see to it. Nigeria government ẹ bá wa rí sọ̀rọ̀ Lizzy. Lizzy ti balẹ̀ ayé jẹ́ o. Apààyàn ni Lizzy o. Lizzy ti pààyàn physical spiritually ló fi pààyàn nísìnyí o. Ìjọba 18 yóò di o. Ọmọ burúkú tí wọ́n pè ní Àkànkẹ́, ìyá Florida ó lè dúmọ̀tà yìí, ó lè Tom Jones wèrè Èkó. Ìjọba bá wa ṣẹ́kẹ̀ out o. Ẹ má kó pa àwọn ọmọ Yorùbá tán. Ẹ má yẹ kí Lizzy pa àwọn ọmọ Yorùbá tán o. Gbogbo wọn tó rí wọn gbà bòdè Lizzy ti fẹ́ máa pa wọ́n tán o.
ẹ̀jẹ̀ èèyàn ló ń lò ní láti máa fi rìn ní owó tó ní lọ́wọ́ o. Ìjọba ẹ bá wa mú Lizzy o. Lizzy wọ́n ní kò fi ẹsẹ̀ hàn wá, ṣí ẹ wọ short nika kò fi ẹsẹ̀ kò fi hàn wá Lizzy. O lè Dúmọ̀tà má wọ jàlábíà tó ń wọ ẹ̀, wọ short nika wọ miniskirt, a fẹ́ wo ẹsẹ̀ Lizzy. Kí ló wà lẹ́sẹ̀ Lizzy? Kí ló fẹsẹ̀ ṣe? À ń bọ̀ ń bẹ̀. bí wọ́n gbọ́ ẹ̀yìn èèyàn tó bá ṣe ibi síyàn tí ẹni yẹn tó bá jẹ́ pé ẹni yẹn kò ṣe ibi sí ẹ ó wá ṣe ibi sí ẹni yẹn by the time kàkà kí ibi yẹn kò ṣẹlẹ̀ sẹ́ni yẹn congratulation wọn máa gbọ́ nínú ilé ẹni yẹn àwọn nǹkan tó dá ló máa ṣẹlẹ̀ kò tí mi understand bí mo ṣe lè ṣàlàyé tó bá ṣe ibi sí ìyàn tó lè jẹ́ pé ẹni yẹn ó clean ẹni yẹn wà innocent dáadáa ló máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ẹni yẹn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ kó ló máa ṣẹlẹ̀ ó máa yí padà sí dáadáa ó máa yí padà nítorí ìṣẹ́ máa sọ fún yín search your conscience first ẹjọ́ ṣé ibi tí wọ́n ṣe celebrate Priscilla ṣé èèwọ̀ ni kí ló wá ń ké pè mí ni mo bá àgbà bí fẹ́ báwo mo ṣe bá àjàbí jẹ́ ṣé mo mọ nọ́mbà Priscilla ni àbí mo mọ nọ́mbà ìyá ẹ̀ ṣé mo bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ rí láyé mi ṣé mo bá sọ̀rọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí mo kò sọ tòótọ́ ni nítorí pé a wà níwájú àdàbí èmi ò mẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí mi ò mọ̀. Bísí ó dùn olórí búkú kan ló ṣe update ẹni táyé ti kọ̀yìn sí ẹni táyé ti kọ̀yìn sí kan ló ṣe update olófò dead glory ó ṣàwá orúkọ ó ṣàkọ orúkọ wọn ṣá olórí burúkú dẹ̀ ń ṣe náà wèrè òní kọ́mẹ́ǹtì olùṣí ní ẹ́ àṣìírí ṣé wọ́n lọ bá sọ fún kí Bukky stay away from me ayé ẹ ti bàjẹ́ ẹni ayé fẹ́ lè mi olóṣì nìyá ẹ ọmọ àlè játijàti òun wá popularity ó ti kú ó ti dead you are dead you are gone you are bygone ó rí bí táyé ẹ dé lẹ́yìn nísìn àwọn tó ń ṣe e-bloggy lọ́sẹ̀ bẹ̀rẹ̀ lánàá orí kan tó ní lọ́wọ́ ni ayé wọ̀tí ó ti dẹni ẹ̀kọ́ ọmọ ayé gan gba tiẹ̀ ọmọ ayé ò fọ́lù ẹ̀ olórí burúkú aslika àbí kẹ́ni wọ́n tiẹ̀ bó ṣe máa bá kú nìyẹn dí shit dí wèrè ó ní kú re ṣé ìwọ lọ máa sọ fún Bukky ẹni tó máa súnmọ́ ẹni tó máa jìnnà sí àṣírí mo kàn fẹ́ fi ìyá àwọ̀ parí mi ní fún popularity bíbá kó ṣe lọ kú ní ẹ́. iwájú àdàbí wọn ò ń ṣe ságà ń bẹ̀ níwájú àdàbí promise wọn ò ń ṣe ságà ń bẹ̀ mi ò mẹ́ni tí Gistlover jẹ́ níwájú àdàbí nǹkan tẹ́mi sọ ni pé kó fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ká dúró de adẹ̀ ń ṣọ́ gbogbo kọ́mẹ̀tì Ìyábọ̀ the only thing tí mi rí pé Ìyábọ̀ ṣe ni pé ó lọ bá Fọlá that is the only thing tá a rí gbé ààrí ibi tó ti kọ́mẹ̀ntì tó ti ṣépè fún ọmọ ẹ̀ wá ìtaṣe máa wá gbé ọmọ ẹ̀ ẹ̀yin èèyàn ẹ bá wa gbọ́ láti 2019 láti jọ ń ṣe eléyìí tó ṣe yìí ni mo fẹ́ èyí tó ṣe yẹn mi ò fẹ́ ìkà ní ìkà mo sọ fún ẹ nígbà yẹn torí pé tí ibi yẹn bá máa ṣẹlẹ̀ òkè ààrí ibi tí Priscilla ti ṣépè fún ẹ ààrí ibi tí Priscilla tó ti ṣépè fún ẹ ààrí ibi tí ẹ̀gbọ́n àbábù ẹ tó ti ṣépè fún ẹ ààrí ibi kankan wáì tí orúkọ wọn ṣe máa wà ọmọ jagunjagun lórí burúkú ò ní ní kọbọdì ò ní kankan ò léyàn kankan ààrí ibi táwọn ọmọ yẹn ti ṣépè fún ẹ ààrí kọ́mẹ̀ntì àwọn ọmọ yẹn ò ní pé ìyẹ́ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ ló ń sọ̀pọ̀ọ̀tì ẹ̀ débi pé MP ó sọ yí pé kíní tó máa fi ń ṣọ́ yí kiri yẹn kíní tracker ó ní pé ó mú ọmọ Ìyábọ̀ ní kí lórúkọ bíbà tí ọmọ ọkùnrin yẹn wà ní Turkey ó ṣò pé Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ ló wà lábẹ́ Gistlover níwájú àdàbí àgbọ̀dọ̀ sọ a ní láti ṣú ọ ní láti ṣú ọ pé tòótọ́ àwọn ọmọ yẹn wà nínú Gistlover o ní láti ṣú ọ pé tòótọ́ àwọn ọmọ yẹn wà nínú Gistlover bọ́wọ́ ṣú ọ ìgbà tí Ọlọ́run máa crown the glory ìgbà tí Ọlọ́run máa crown the glory ó fún ní billionaire pípa yí ẹ bàjẹ́ ẹjọ́ báwo ni mo ṣe bàdàbí jẹ́ nígbà tí Ọlọ́run máa crown the glory tó wọ́n ń gbé billionaire dé ẹjọ́ ṣẹ́ni téèyàn ti bá sọ̀rọ̀ ṣéyàn ní celebrate ọmọ ẹ̀yin náà ẹ fi ṣírò ara yín wò ó ẹ fi ṣírò ara yín wò ó
ẹ fi ṣírò ara yín wò dáadáa ló wá já sí ọmọ tó fẹ́ kó lọ́kọ láyé kí ló dé tó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ débẹ̀. ṣé òwò ni sójà àbí ó fẹ́ kó lọ́kọ láyé àtẹ̀bíbi tí ọmọ yẹn ti gbé ẹ ṣépè àríbi tí. ṣé òwò ni ó ṣùjà fẹ́ ṣe fún mi ṣé ọ̀rọ̀ owó ló wà lẹ́nu ó ṣùjà tó fẹ́ sọ fún mi ẹ jẹ́ fi ó ṣùjà sílẹ̀ èmi mo kò máa fi ṣojú ṣùjà pàǹtẹ̀ mi èmi mo ráyè láti ṣe ṣòfò ṣùjà ṣé ẹja tí ṣójà lọ jẹ yẹn ó ti yẹ kó wọ́n ti gbà fún inú àtẹ̀dọ́nú ẹ̀ kódà ọpọlọ ṣójà kan ti gbà so ọmọ wa ń bí ni ṣójà máa gba lórí máa kan níkò torí ẹ̀ máa fi rìsẹ́ torí ẹ̀ máa fi pè ní èmi máa kún ṣójà ní kò lórí báyìí wọ́n máa gba ní àmà lórí kórí ẹ̀ kó lè rìsẹ́ ṣẹ́ni gbogbo orun tó kó sórí yẹn bí ẹ kò tẹ̀ lọ kókó lọ gẹrun orí ẹ̀ yẹn tó bá gẹrun orí ẹ̀ yẹn orí àárẹ̀ sẹ́ẹ̀tì dáadáa orí àlè wálé ó ti jẹ́ kí Lizzy kó sórí ẹja fún kó sín gbẹ́rẹ́ sórí ẹja tó jẹ yẹn òun ni kò jẹ́ kó rí ṣójà kó pé ta ló mọ̀ a sọ pé ó sín gbẹ́rẹ́ sóbò ṣé ìwọ mọ̀